mo ní kí n béèrè ni o. Ṣé béèrè ò fàjà? Ọjọ́ wo ni ìyá yín máa gbọ́n náà? No. Ọjọ́ wo ni mọ̀mọ́ yín? Ọjọ́ wo ló tó máa gbọ́n náà? Because ṣe rí ọ̀tọ̀ ní pé kórí èèyàn má pè. Ọ̀tọ̀ ní pé kéèyàn kàn máa ṣe rándanràndan. Mọ̀mọ́ is making it seem as if ẹni pé ó fẹ́ paint narrative wípé Dorcas ló fẹ́ kó lọ súnmọ́ Lizzy. No. Kì í ṣe sí ló ṣe ń gbé Lizzy mọ́ra ni. Ó ti ń gbé Lizzy mọ́ra for a long time. Ìyẹn ni ò ti ẹ̀dá ẹ lóhùn tó fi ẹ́ pegi. You've always look for ways to always like ó fẹ́ jẹ́ ọ̀kan tó jẹ́ pé ó fẹ́ bẹ Lizzy but ó fẹ́ bẹ́ẹ̀ directly torí wọ́n máa drag ẹ lórí social media. Bí akéde sọ pé òun mọ nǹkan tó máa bá lẹ́nu ẹ̀. But now ó kàn sọ torí orí kò sọ pé mo ti ń gbé mọ́ra jí n kúkú wá lọ gbé mọ́ra mo fẹ́ unblock rẹ̀ mo fẹ́ jẹ́ kíní kan rẹ̀. Do you think people are so foolish? Ṣòro pa fọ́ fún gbogbo yẹn ni. Ọlọ́run má fi ìjẹ wa síbi tó nira. You want to make it seem that you are looking for all the justification láyé. You want to make it seem as if ẹni pé ìbílẹ̀ ló dájà lẹ̀ láàrin wa àti Lizzy. Ìgbà wo ni ìbílẹ̀ dé? Mọ̀mọ́, stick to being current. This is 2026. Year wo ló bá Lizzy jà ṣé 2026 ni? You want to go back to Lizzy to pepper Dorcas as how ṣé torí Dorcas ni wa àti Lizzy ṣe jà ni? Mọ̀mọ́, please. Dementia náà pé kíní. You fought Lizzy lórí social media by yourself for yourself. Ó ló bá wí pé kò dẹ̀ lóhùn pé kò kì í gbọ́ràn. Ọ̀sán kan òru kan ló dìde ogun sí. Ẹjọ́ ń ṣe tẹ́lẹ̀ náà. Mi rò pé ó ṣe ẹ̀gàn kó tó dìde ogun. Wọ́n sábà ṣe ẹ̀kọ́ tó dìde ogun sí yànnà. Ẹjọ́ ń ṣe tẹ́lẹ̀, everything was okay láàrin ẹ̀yin méjèèjì. Nobody knew. Ọ̀sán kan òru kan ló dìde ogun sí. Mo dẹ̀ mọ̀ reason torí pé òrówó gbà lọ́wọ́ ẹ̀. Òrówó gbà mọ́ lọ́wọ́ ẹ̀. Ìbílẹ̀ ti jápa ń sìn ó ti fi ẹlẹ̀. Ó wá fẹ́ fi pẹ́pẹ́ Ìyábọ̀ number 1 torí pé Ìyábọ̀ kò ṣe fẹ́ inú ẹ̀ nítorí Tálábìkẹ́. Ìbílẹ̀ torí pé kò ṣe fẹ́ inú ẹ̀ kò fún ẹ ní 30 million naira owó advert àti Dorcas torí pé ẹ ti jọjà. Ó wá lọ mú common enemy o. Common enemy gbogbo yín ni o. Ó wá sọ pé ọ sì gbé mọ́ra. Mọ̀mọ́, kó gbé Lizzy mọ́ra, kó gbé láti mọ́ra, kó gbé ìyá Lizzy mọ́ra, kó gbé grandparent wọn. Àfọ́ fún yẹn. Àfọ́ fún gbogbo yẹn. Àwọn wèrè tó wà lọ́ndà ẹ̀ tó máa sọ pé wọ́n bá gbàlagbà ṣe ti rí àgbàlagbà yín. Number 2, are you not knowing that Lizzy ò rán ẹ? Ó ní ọ̀ndà ẹ̀ ló ti kọ́ṣẹ́. Iṣẹ́ wo ni Lizzy kọ́ lọ́dọ̀ ẹ̀? Ṣé ìwọ ló kọ́ bó ṣe ń blọ́ọ̀gì ni? Ṣùgbọ́n ọ̀sọ́kọ̀ orúkọ gbogbo akọ́dédé rí tó bẹ̀rẹ̀ sí ń blọ́ọ̀gì ni. Kò kọ́ kankan lọ́wọ́ ẹ̀. In fact, ó wá sanwó fún ẹ pé kó blọ́ọ̀gì fóun ni kì í ṣe pé kọ́ṣẹ́ lọ́ndà ẹ̀. Ó kọ́ bó ṣe ń blọ́ọ̀gì náà kì í ṣe blọ́ọ̀gà ẹ̀ náà. If by kíní gan she was paying you to be defending her. Ìgbà tó dẹ̀ rí pé owó lẹ́kàn gbà lọ́wọ́ òun. Lọ́mọlọ́mọ dẹ̀ sọ pé òun lẹ́nu ara òun láti fi sọ̀rọ̀. Ṣé nítorí ẹ̀ lẹ ṣe gbógun tì? You just want her to be paying you people money, paying you people money. Wàá máa sọ̀rọ̀ bíi pé àmọ̀gbà tí gbogbo kíní ìbẹ̀rẹ̀. Àbí bí àjọ ọmọdé. Àbí a máa gbàgbé nǹkan. Tí wọ́n bá gbàgbé àwa ò gbàgbé náà. Ẹ pọ̀ lórí ẹ̀ náà tẹ́ sọ pé ẹ fẹ́ gbèjà ẹ̀ tẹ́lẹ̀ ń gbowó lọ́wọ́ ẹ̀. She got to a point she could not pay anymore. Torí one thing about you nìyẹn, you start fighting people when you cannot collect money from them anymore. Bẹ́ẹ̀ni. Wòbílẹ̀ kí ló dájà yín lẹ̀? 30 million owó advert. Wo Lizzy, she was not paying you anymore because you want her to be paying you for you to gbèjà ẹ̀. Wo Dorcas, nǹkan tó ranjú mọ́ ẹ nípa Dorcas ni pé donation tó ń fún kò tẹ́ ẹ lọ́wọ́. Wo Ìyábọ̀,
ó sọ pé kó wá advertise return of arrears kó wá sanwó fún kó lè advertise return of arrears torí pé yẹn ò tiẹ̀ dẹ́ lóhùn kò rán ẹ̀ torí normally tó bá yẹ pa ayé tẹ́lẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ náà ti máa kówó lẹ̀ ìyẹn ò tiẹ̀ rán ẹ̀. One thing is common nínú gbogbo kínní, you are always jealous of people that are doing better than you and they are not giving you money. Mo sọ pé mú blogger ẹ̀ jáde, blogger ẹ̀yọ kan tó gbérí by themselves. Ìwọ nìkan ló ṣàfẹ́ ṣe kíni, ló ṣàfẹ́ wà lórí social media kó má ṣe wọ́nran kẹ́nibọ̀dì má tó ẹ̀. Èèyàn tó bá ti nífẹ̀ẹ́ owó jù ẹni yẹn ò ní integrity náà. Tí mo sọ ó ti pẹ́ tí mo ti sọ wípé tí Lizzy bá pè ẹ́ lénìí wípé màmá kó tiẹ̀ tó sọ pé ó fẹ́ lọ bẹ̀ ẹ́ kó pè ẹ́ lénìí pé òun fẹ́ fún ẹ lówó ju owó tí ìbílẹ̀ ń san wàá sweep ìbílẹ̀ ìwé ìwọ kọ́ ló lé ìbílẹ̀ ni ò sanwó fún ẹ ó wá dà sí rough á mọ bó ṣe ń lọ. Ìwọ lè lé ìbílẹ̀ ni ṣé oye tí ìbílẹ̀ fún ẹ ó rí ìgbà tí owó yẹn kúrò nù láìpẹ́ ẹ ó rí pé ìyàtọ̀ wà ó rí bó ṣe ń ṣe wọ́nranwọ̀nran kiri because ó ti gbẹ́kẹ̀lé owó yẹn ó ti rò pé bó ṣe máa gba 30 million for like 10 years nìyẹn. Èló ni sálárì ìbílẹ̀ nǹkan ní gbogbo iṣẹ́ tó ń ṣe èló ló ń kan wẹ̀. Ìwọ tó gbé tó fà ó dẹ̀ fẹ́ máa gba 30 million torí kó fẹ́ polówó ilẹ̀ tó dẹ̀ ní lọ sórí ilẹ̀ wọn. Mark Zuckerberg gan ò lè gba 30 million fún advert. Ìfẹ́ owó torí pé ebi ti pa ẹ́ sí mọ̀mọ́ torí ẹ̀ ló ṣe gbọ̀nà Lizzy lọ kí ló tún sọ ó ní ó ti fún ẹ lówó rí 500 ṣé euro ni àbí pounds whatever ó ló ti fún ẹ lówó rí ó tún fẹ́ kó tún wá fún ẹ lówó kì í ṣe pé o nífẹ̀ẹ́ Lizzy. Tó bá sọ pé wọn block Lizzy lọ́jọ́ tèmi kò sí nǹkan kan tó fẹ́ ṣe nínú ayé Lizzy ìwọ tún fẹ́ wá gbà ń bẹ́ẹ̀ ni torí pé everybody ti understand pé wọ́n ti gba monetization lọ́wọ́ ẹ̀ kò sí advert mọ́ kò sí engagement mọ́ kí ló kù ebi dẹ̀ ń pa ẹ́ seriously kò sí value wo ló fẹ́ add sáyé Lizzy mi ò jẹ́ àjọṣe ó máa ń jókòó tó máa ń rò pé ok value wo ṣé o ṣẹ̀fẹ́ wá sọ fún wa sí pé o fẹ́ wá jà fún Lizzy ni àbí kíni kí ló ní ìdẹ fún kí lọmọ yẹn ní ìdẹ fún o ṣẹ̀fẹ́ wá sọ fún wa pé o ṣẹ̀fẹ́ wá jà fún Lizzy what does she need you for jẹ́ àjọ wò náà o ṣáà ti ń gbé mọ́ra ìyẹn sọ pé òun ò fẹ́ náà by force. You don't need anybody, and now you they beg everybody káàkiri. Make it make sense. You are nothing alone. You are nothing. Orí bó ṣe yọ ẹnu setting wípé ò sínú blogger mọ́. It's not hatred. It's just the truth that you don't want to accept. Ìgbà ẹ ti lọ. Mò ń dà sí rough nítorí ẹ̀ ló ṣe ń ṣẹ̀sìn náà. At what time are you going to take a break? Káwọn èèyàn mọ̀ pé okay you break they will miss you but now you are everywhere. Wo Àbíkẹ́ Mèsòrò. When she leave tó bá máa padà wá báyìí àwọn èèyàn àwọn ti miss ẹ̀ wọ́n á tún padà wá but ìwọ ò understand kìíní yẹn pé sometimes take a break. Irú time tí gbogbo kìtìkìtì ayé báyìí ló yẹ kó wọ́kọ́ take a break. Tó bá máa padà wá àwọn èèyàn máa miss ẹ wọ́n máa mọ̀ bóyá wọ́n need ẹ torí ń sìn kò jọ pé o ní any value tó fẹ́ add to anybody's life. Take a break. Go back, reflect on everything tó ti ṣe. What are the mistakes you've made? How do you become a better person? Where do you need to improve more? Ibo ló yẹ kó focus sí o kàn ń dà sí rough ni. Wọ́n tí wọ́n bá jókòó kó rò kí ni Lizzy ní ìdẹ fún. No, think about it. So torí pé o ti gbé Lizzy mọ́ra automatically Lizzy máa sọ pé ẹ máa padà bọ̀ ṣé bó o kí ń gba ti kampi kí ló dé tó tún fẹ́ lọ ṣe di kampi lọ́dà ìlú. mọ̀mọ́ yín tún fẹ́ lọ ṣe di kampi ṣé o tó bá lọ sọ́dọ̀ Lizzy ṣé o fẹ́ máa blọ́ọ̀gì fún ni tá a tún mọ̀ pé tó bá dọ́dọ̀ Lizzy lọ́jọ́ tèmi gbogbo nǹkan tẹ́ tún jọ sọ ló máa tún gbé wá síta tó máa tún wá fi ṣépè fún ìwọ tó wà unstable.
tó bá sọ pé èèyàn kan fẹ́ tún fẹ́ di camping gan, ṣé irú ìwọ náà sọ ìwọ tó jẹ́ pé o wà unstable, gbogbo nǹkan tẹ́ bá jọ sọ́nu WhatsApp gbogbo ẹ̀ ló máa gbé jáde tó máa fi búlì ẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn. Wàá lọ síbí wàá gba information, wàá lọ síbí, that's why táwọn èèyàn fi fọ́ fún ẹ. Ó ti ṣèbàjẹ́ sí everybody. Wàá gba information wọn bíi pé ó fẹ́ ṣe kinní kan ni. Ọmọ tó sọ fún ẹ pé IVF ló ń fi lóyún Nàìjíríà, tó fẹ́ gba contact doctor, tó fẹ́ gba gbogbo information pa, tó bá yẹ pé ọmọ yẹn ti kó gbogbo information yẹn fún ẹ, ọjọ́ tẹ̀yìn tẹ́ ẹ jà gbogbo information yẹn ló máa wú jáde. Tọmọ yẹn dẹ̀ rò pé bí àwọn ń ṣe tòótọ́ bí ìyá. Tára ẹnìkan ló mọ̀ náà. Ìbílẹ̀ ti lọ́n sí báyìí ó ti jápa. Ó wá ń wéyàn míì tó lè gbé advert fún ẹ. Ó dẹ̀ mọ̀ pé advert ilẹ̀ ó choke gan. Àwọn yẹn ò dẹ̀ wá jápa lọ títí. But number one, you request something very very ṣọmọ. Even téèyàn yẹn bá gbé sórí conscience ẹ̀, ó máa wé èèyàn yẹn down. Ìwọ ò ní human feeling. So to get it, you're a person tó jẹ́ pé ó achieve anything láti kékeré. Ìgbà tó dọjọ́ alẹ́ lọ́lọ́run fún ẹ ní social media. Nǹkan tó wá rò pé you are the king of the world. You request that kí ìbílẹ̀ disclaim Dorcas. Kí ni Dorcas ṣe fún? Ẹjọ́ ṣé advert máa ń pọ̀ jù ni? Ẹ wo Queen Mother tó ṣe fíìmù. A mọ̀ pé a nífẹ̀ẹ́ ni ẹ jẹ́ àbá advertise fíìmù kó lè make owó, kò jẹ́ wálẹ̀, kò yọ nǹkan kan lápò mi, kò yọ nǹkan kan lápò ẹ̀. Ṣé 1 second tí mo fẹ́ fi post return of Arinzo ṣáyé fẹ́ parẹ́ ni? Bọ́ ìwọ ò mọ nǹkan kan, oore bíntín báyìí ò lè ṣe fún yàn. Mú wá ní ti every time. Mú wá ní kó ṣá máa fún ẹ, o ò lè ṣe anything in return fún yàn. Ó ní kí ìbílẹ̀ disclaim Dorcas. Dorcas ò ṣe ìbílẹ̀ ò bú Dorcas, Dorcas ò bú ìbílẹ̀. Dorcas ń bá ìbílẹ̀ advertise ọjà ẹ̀ ni. Kó réyàn tó gbé market ẹ̀ sórí, kán lè sọ pé kó lé ẹni yẹn lọ. Kó réyàn tó gbé advert ẹ̀ sórí. Ń pé èèyàn báyìí ń ta nǹkan báyìí o, èèyàn báyìí ń ta nǹkan báyìí o, ẹ bá wọn ralé o, ilé wọn wà affordable o. Kẹ́dẹ̀ sọ pé kó lé ẹni yẹn. Èèyàn bá mi ń tọjà mi ń sì báyìí, ó ń bá mi ń post ọjà. Mi ò sanwó fẹ́ nìyẹn, ọ̀fẹ́ ni o, ọ̀fẹ́. Kéèyàn kan wá sọ fún mi pé kí lé ẹni yẹn lọ. Tí mọ̀mọ́ bá nírú ẹni, ṣé ó máa sọ orú nǹkan bẹ́yìn? Ṣé ó máa sọ orú nǹkan bẹ́yìn? Mọ̀mọ́ ò mọ value owó, kò mọ̀ pé àwọn kan ń ṣiṣẹ́ fún owó ni. Ìbílẹ̀ ò mọ anybody, ṣebí blogger ni gbogbo wa. Dorcas náà ò dẹ̀ kéré inú ayé. Ẹ̀yin ẹ ṣiṣẹ́ tí ń ṣe wọ́n ṣáà ti sanwó fún yín, wọn ò dẹ̀ pín owó Dorcas mọ́ tí yín. Ẹ jẹ́ kí Dorcas ṣe tiẹ̀. Dorcas ń ṣe tiẹ̀ fọ́lọ́run ọba ni. Ìwọ ló bẹ̀rẹ̀ sí ń sunkún. Wọ́n fẹ́ jágbá o, kàn ṣe disclaimer, ó máa lọ o, ó máa padà wá, ó ti lé dànù, ó ti ṣe kinní kan, ìwọ ló dẹ̀ gbowó. The same thing náà ló tún ṣe fún Queen Mother. Everything you've ever done to anybody is selfish. Selfishness. You don't think that there's life outside social media. You think that you are the queen of social media and the reality doesn't matter. Fíìmù tí Queen Mother ti parí, tálábìkẹ́ wà náà, oníkanlé alábìkẹ́ kúrò, wọ́n jọ sìn alábìkẹ́ kúrò nínú fíìmù. Torí pé that is how you feel. Then who are you? Èló ló gbé lẹ̀ for the production of the film. Tó máa fi wá yọ alábìkẹ́ kúrò. Èló ló gbé lẹ̀. O gbìn sínú ayé èèyàn, o dẹ̀ fẹ́ máa rí fíìmù millions and millions of naira. Èló ni ìwọ gbé lẹ̀ for the production of that movie.
tó fi sọ pé ìwọ ló ní right. Àwọn tó gbé owó lẹ́gàn fún Queen Mother gan, wọn ò ní right láti sọ fún Queen Mother pé kó lọ yọ sí nǹkan kúrú. Tábà sọ pé ìyá àjàrà bùkà kan tó kàn ń ṣe bí chihuahua lórí social media. Understand that people have lives. Abike has not done anything to Queen Mother. Ìwà àtàbíkẹ́ lẹ́jọ́ ní issue. Tó ní Queen Mother kó yọ ọ́ dànù. Torí pé ìyẹn ò tún sọ́kàn. Ìyẹn wò pé báwo máa ṣe lé ọmọ lọ́mọ lọ torí pé ó bàjà. Ṣé gbogbo èèyàn tó bá ń bàjà ni kí máa bẹ bàjà ni? Ìwà àti Lizzy kò fẹ́ sí yàtọ̀ náà. She wants the whole world to fight Ìyábọ̀ Òjó because of her. Ìwọ ni àti Ìyábọ̀ Òjó lẹ mọ bí tẹ́ ẹjọ́ dì sí. Kò sí nǹkan tó kàn wá ká máa bá Ìyábọ̀ Òjó jà. Because I don't understand. Ìgbà tí èèyàn ò tún sọ̀kan báyìí ló mú bú tó bẹ̀rẹ̀ sí ń bínú sí tó sọ pé cheap labour ló ń lò. You have a problem, mama. Nísìnyí ò fẹ́ lọ sọ́dọ̀ Lizzy ó ní èèyàn torí ìtìyàn tí ẹjọ́ jà gan torí ìtìlẹ̀ ẹni yẹn ó ti lé lọ ó lé lọ ìbílẹ̀ ló lé ẹ dànù. Ó lé lọ. And nǹkan tí ò wá yé mi ni pé did you think for a second pé kí ni mo fẹ́ lọ ṣe lọ́dọ̀ Lizzy? Ó máa gbé igbálẹ̀ lórí pé kó máa kiri Lese. Àbò fẹ́ máa bá polówó California kó jẹ́ pé ohun ẹ̀ la máa gbọ́ lábẹ́ kí n ṣe ohun lé rédíò torí Lizzy will ridicule you. You have not figured that one out. For a veteran blogger, on bẹ́bẹ̀ kiri, you have not, on gbéyàn mọ́ra kiri, you have not figured that one out. Wípé they will ridicule you. Tọ́n bá ridicule ẹ̀ sìn pàtó dà sí rough. Wọ́n ní ò tí ẹ̀ ní ìdí ẹ̀ gan initially, ò tí ẹ̀ ṣe kíní kan initially, you needed them. But maybe your plan is tó bá lọ sọ́dọ̀ Eleyi ẹjọ́ máa team up láti jọ bá Dorcas jà àbí láti bá Ìyábọ̀ jà àbí láti bá ìbílẹ̀ jà. They are not going to team up with you. They will use your head. Ṣé mo pé orí ẹ̀ ó dùn pa nǹkan mọ́. Wọ́n máa lo orí ẹ̀ ni. Torí o gọ̀ọ̀gan. Anybody can just, nǹkan kékeré báyìí mọ̀mọ́ á ti kó jẹ. Kò ní verified news. Kò ní ọpọlọ láti lè digest nǹkan. Kò lè comprehend any small thing. Gbogbo nǹkan báyìí á ti rò pé iṣẹ́ ti já, ìjẹ́ ti dé. Kò mọ̀ pé àwọn èèyàn máa ń manipulate èèyàn. Òun náà máa ń manipulate jù lórí social media. Torí wọ́n mọ̀ pé orí ẹ̀ ló gbàbọ̀dé jù. Small speaker gan lásán òní lọ máa gbé Lizzy mọ́ra. Small speaker. Kí ló sọnù tó ń wá kiri? Tó fi wá níyì mọ́. Kí ló sọnù tó ń wá kiri? Kí ló ṣe tààrẹ ò balẹ̀ for your age at 65? Tààrẹ ò balẹ̀ ó lè bọ́mọdé compete àgbà ti dé farabalẹ̀. Ó lè bọ́mọdé compete láyé kó win. Àgbà ti dé. Ó kàn fẹ́ gbà ní òun máa dà sí rọ̀fù ni. Wọ́n gbọ́dọ̀ mọ̀ wá tẹ́ wà ṣẹ̀sín ni. Ó rí láti 2 weeks ago non-stop ẹ̀sìn ló ti ń ṣe 2 weeks ago. Wọ́n wá sọ rejected Boko Haram. Wọ́n wá reject ẹ̀ káàkiri. Tó bá débi wọ́n á lé ẹ̀ dànù. Tó bá débi wọ́n. Mo ní ẹ̀yin ọmọ ewúrẹ́ ní wá nǹkan ṣe sọ́rọ̀ ìyá yín. Ṣojú gan ò tí yín ni. Ojú tọ̀rẹ́ mi, ojú ti mọ̀mọ́ yín, ojú ò tí yín, ẹ̀yin gangan lẹ ní tìjú. Torí mọ̀mọ́ yín ti lọ bojú yín jẹ́ níbi tó lọ. Òun ni mo wá béèrè pé tí Lizzy bá wá sọ̀kan mọ̀ fún ẹ̀sà bíngò. Ṣé wàá lọ ṣẹrú ń bẹ̀ ni? Àbí ṣòro pò ṣì lè ní voice of your own? Àbí wà wá jáde wà á bẹ̀rẹ̀ sí ń bú Ìyábọ̀? A sọ pé ó yá torí a mọ̀ pé ìṣòro Lizzy sí Ìyábọ̀. Àbí Lizzy àwa pé ẹ̀ pé ó yá gbogbo nǹkan tó mọ̀ ń pa Ìyábọ̀ ìgbà tó lọ Tanzania kí lórí ó yá wá sọ fún mi. Àbí Lizzy a sọ pé kọ́kọ́ lọ bú Ìyábọ̀ náà. Òun ronú. Lizzy a sọ fún ẹ pé kọ́kọ́ lọ bú Ìyábọ̀ náà kóhun tó gbọ́. Wà wá jáde
wàá sọ pé Ìyábọ̀ Òjó nǹkan báyìí náà ní kí n sọ. Think please, ẹ ti dàgbà ju gbogbo rọ̀dọ̀rùndọ̀ yìí lọ. Àwọn ọmọdé gan ò ṣe náà láńgbáláńgbá tẹ̀ ń ṣe. Àwọn ọmọdé wọn ò ṣe nonsense tẹ̀ ń ṣe. Think for a second, sit down, think about what you want to do before you just jump on social media and just rant. Lese can never trust you except tó bá jókòó tó bá bẹ̀rẹ̀ sí ṣépè fún Ìyábọ̀ Òjó. Are you sure you want to go through that route? Because àwọn èèyàn díẹ̀díẹ̀ tó kù mọ́ ẹ gbogbo wọn máa fò lọ ni. Àwọn speaker díẹ̀díẹ̀ tó kù mọ́ ẹ, they will leave you and just disappear pé wèrè inú obìnrin. Gbogbo nǹkan tá à ń sọ ó máa wá ṣe kíni. Torí tó bá rò pé Dorcas ló fẹ́ fi Lizzy bàjá ó parọ́ tán rẹ̀. That will now be the end of you. Òpin yẹn ló máa wá jẹ́ lórí social media the day you come out for Queen Mother. Torí o kì í ronú. Ọkọ̀ dàgbà ni. Àwọn tó ń sọ pé age is just a number ṣé wọ́n parọ́ ni. Anyways, kò sí wàhálà. Òbí la ṣáà wà. Gbogbo ẹ̀ máa unfold now.